èyí ni ìtàn ládòkè akíntọ́lá ààrẹ ọ̀nà kakanfò apá kẹta. èyí ni bí awólọ́wọ̀ pẹ̀lú akíntọ́lá ṣe pàdé ara wọn. kì í ṣe pé ọbáfẹ́mi awólọ́wọ̀ àti ládòkè akíntọ́lá ń ṣe ọ̀rẹ́ ara wọn láti bẹ̀rẹ̀ o. wọn kì í ṣe ọmọ ìlú kan náà, bẹ́ẹ̀ ni wọn kò sì jọ kàwé níbì kan. ìlú èkó ni wọ́n ti jọ pàdé ara wọn. kò sì sí ohun tó gbé wọn pàdé náà ni pé ajìjàgbara ni wọ́n. àwọn méjèèjì wà nínú àwọn ọ̀dọ́ ọmọ nàìjíríà tí wọ́n ń tako ìjọba òyìnbó aláwọ̀ funfun tó wà nílẹ̀ wa nígbà náà. àwọn àgbààgbà kan àti àwọn ọmọdé díẹ̀ ti wà nínú ìjà náà tí wọ́n ń sọ pé kí àwọn òyìnbó máa lọ nílẹ̀ yìí. èyí tí wọ́n ṣe ti tó. àwọn àgbààgbà yìí ni àwọn ọmọdé tó ń bọ̀ lẹ́yìn yìí náà ń wò. ọ̀rọ̀ wọn ni wọ́n máa ń kà nínú àwọn ìwé ìròyìn. àwọn ohun tí wọ́n bá sì sọ ni wọ́n ń tẹ̀lé káàkiri. bẹ́ẹ̀ àwọn òyìnbó kò fẹ́ lọ, àwọn fẹ́ dúró ní nàìjíríà kí wọ́n máa ṣe olórí ìjọba ilẹ̀ yìí kí wọ́n sì máa mú àwọn ọmọ nàìjíríà sìn. eléyìí sì jẹ́ kí wọ́n kórìíra àwọn tí wọ́n bá ń sọ pé kí wọ́n máa lọ. ìjà náà sì pọ̀ gidigidi. bí àwọn àgbàlagbà yìí ti ń jà lọ níwájú, bẹ́ẹ̀ ni àwọn ọmọdé wọ̀nyí ń jà bọ̀ lẹ́yìn wọn. lára àwọn ọmọdé náà sì ni awólọ́wọ̀ pẹ̀lú akíntọ́lá ṣe. awólọ́wọ̀ ti ka ìwé ẹ̀ débì kan. ó ti fi ọdún méjì ṣe iṣẹ́ tíṣà ní abẹ́òkúta níbi tó ti ka oríṣiríṣi ohun tó ń lọ àti ìwà àwọn òyìnbó gbogbo. ó sì ti kọ́ṣẹ́ akọ̀wé tẹ̀wé. nígbà tó sì di ọdún 1929 bí ọdún náà ti ń parí gan-an, ìyẹn lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún náà, awólọ́wọ̀ sọ ẹrù ẹ̀ kalẹ̀ sí ìlú èkó. ó fẹ́ máa ṣiṣẹ́ níbẹ̀. kò ju bí oṣù kan lọ lẹ́yìn èyí, akíntọ́lá náà gbé ẹrù tirẹ̀ dé sí ìlú èkó. ó balẹ̀ sí iléèwé Baptist Academy níbi tó ti fẹ́ máa ṣe tíṣà fún wọn. wọn kò mọ ara wọn rí o, ìrìn wọn kàn rí bákan náà ni. ọdún kan náà ni awólọ́wọ̀ gbà lọ́wọ́ akíntọ́lá. ṣe ọmọ 1909 ni awólọ́wọ̀, ọmọ 1910 sì ni akíntọ́lá ṣe. nígbà tí wọ́n dé sí èkó yìí, ẹgbẹ́ òṣèlú kan náà ló wà tó gbajúmọ̀. ẹgbẹ́ náà ló sì máa ń bá àwọn òyìnbó fa wàhálà. ẹgbẹ́ náà sì ni gbogbo àwọn ọ̀dọ́ máa ń tẹ̀lé tí wọ́n sì ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó bá ti ẹnu olórí wọn jáde. olórí ẹgbẹ́ náà, ẹni tó dá a sílẹ̀ gan-an, ni Herbert Macaulay. ọdún 1923 ló sì dá ẹgbẹ́ náà sílẹ̀. Herbert Macaulay ní ìwé ìròyìn kan nígbà náà, Lagos Daily News lórúkọ ẹ̀. nínú ìwé ìròyìn yìí ni ọ̀rọ̀ ọkùnrin náà ti máa ń jáde jù. bẹ́ẹ̀ ni àwọn míì náà tí wọ́n kórìíra ìjọba òyìnbó. nítorí bẹ́ẹ̀, ìwé ìròyìn tí àwọn ọ̀dọ́ náà ń kà nìyí. níbẹ̀ ni wọ́n sì ti mọ gbogbo ohun tó ń lọ. bẹ́ẹ̀ náà ni ìwé Nigerian Daily Telegraph. ọkùnrin akíkanjú oníròyìn kan, Ernest Ikoli, ni olóòtú òun. ìwé náà pàápàá kò sì ní ohun méjì tó ń ṣe ju kó máa tú àṣírí ìbàjẹ́ ìjọba àwọn òyìnbó wọ̀nyí lọ. àwọn tí wọ́n jọ pọ̀ nínú àwọn ọ̀dọ́ ìlú nígbà náà tí wọ́n sì jẹ́ ọ̀mọ̀wé ni àwọn tíṣà. èyí tí kò bá sì jẹ́ tíṣà yóò jẹ́ akọ̀wé. àwọn èèyàn tí wọ́n bá ń ṣiṣẹ́ ìjọba kò lẹ́nu ọ̀rọ̀, nítorí wọn ò gbọ́dọ̀ wí kinní kan síta. bẹ́ẹ̀ ni wọn kò sì gbọ́dọ̀ tako ìjọba òyìnbó tí wọ́n ń bá ṣiṣẹ́. pẹ̀lú gbogbo ariwo tí àwọn ìwé ìròyìn yìí ń paṣá àti gìrìgìrì tí ẹgbẹ́ Herbert Macaulay, Nigerian National Democratic Party, ń ṣe, kò sí èyí tó tu irun kan lára àwọn òyìnbó yìí. ohun tó bá sì wù wọ́n náà ni wọn yóò padà ṣe. ohun tó fà á náà ni pé kìdá àwọn èèyàn díẹ̀ tí wọ́n kàwé ni wọ́n ń takò wọ́n. àwọn wọ̀nyí sì kéré níye púpọ̀, nítorí ilé ìwé kò tí ì di ohun títajà tẹran ń lọ bó ṣe wà lónìí yìí. ṣùgbọ́n lójoojúmọ́ tí àwọn àgbààgbà àti ọ̀làjú tí wọ́n ti kàwé yìí bá ń sọ̀rọ̀ síta ni àwọn ọ̀dọ́ ìlú máa ń gbà á, pàápàá àwọn tí wọ́n wà nílé ìwé àti àwọn tí wọ́n ti jáde. èyí ló sì jẹ́ kí àwọn èrò tó ń tako ìjọba òyìnbó bẹ̀rẹ̀ sí í pọ̀ sí i. ohun kan tó wá ṣẹlẹ̀ lọ́dún 1934 ló kó gbogbo ọ̀dọ́ ìlú jọ, tí àwọn náà sì ní ẹgbẹ́ tiwọn. ẹgbẹ́ náà ló sì jẹ́ ìpilẹ̀ṣẹ̀ fún gbogbo ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà àti ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ àwọn ajìjàgbara gbogbo. lọ́dún 1934 yìí ni wọ́n dá ilé ìwé ńlá tí wọ́n ń pè ní Yaba College of Technology lónìí sílẹ̀.
nígbà tí wọ́n kọ́kọ́ dá a sílẹ̀ lọ́dún náà orúkọ tó ń jẹ́ kọ́ nìyẹn o. Yaba Higher College làwọn ìjọba òyìnbó sọ ọ́. Ilé ìwé gíga ni. Ohun tó sì wà fún náà ni pé àwọn tí wọ́n bá jáde ìwé 10 ni yóò máa lọ síbẹ̀ bí ẹni tó ń lọ sí yunifásítì. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan wà tó ba eyín ajá jẹ́. Ìyẹn náà ni bí àwọn òyìnbó wọ̀nyí ṣe ètò ìwé náà. Ọdún tí àwọn tí wọ́n bá wọ ilé ìwé tuntun yìí yóò lò ju iye ọdún tí àwọn tó bá ń lọ sí yunifásítì nílùú òyìnbó yóò lò lọ. Ohun tí wọ́n fẹ́ máa kọ́ wọn pàápàá sì le ju tàwọn tí wọ́n ń kàwé ní ilẹ̀ àwọn aláwọ̀ funfun yìí lọ. Kò sí ohun tó burú púpọ̀ nínú èyí o. Ohun tó burú níbẹ̀ gan ni pé ipò tí ìjọba òyìnbó yìí tò iléèwé náà sí kò tó ipò tí wọ́n tò irú iléèwé bẹ́ẹ̀ tó wà lọ́dọ̀ tiwọn lọ́hùn sí. Ìwé ẹ̀rí dípúlọ́mà ni wọ́n sọ pé wọ́n fẹ́ máa fún wọn. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ní ìwé ẹ̀rí náà lọ́wọ́ kò lè di ipò tí àwọn òyìnbó tó ní ìwé ẹ̀rí oníwèé 10 láti ọ̀dọ̀ wọn lọ́hùn ń dì mú. Wọn yóò sọ fún wọn pé wọn kò kún ojú òṣùwọ̀n tó àti pé dípúlọ́mà náà kò tó èyí tí wọ́n fi lè gbé wọn sí ipò ńlá ni. Kí wàá ní àǹfààní ọjọ́ gbọgbọrọ tí wọ́n fẹ́ fi kàwé àti ẹ̀kọ́ líle tí wọ́n fẹ́ kọ́ wọn nígbà tí ìwé ẹ̀rí tó bá jáde níbẹ̀ kò ká kinní kan tí ò sì já mọ́ nǹkan kan. Níbẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní Nàìjíríà ti kó ara wọn jọ. Wọ́n sì sọ pé àwọn ò ní gbà láéláé. Kí ọ̀rọ̀ tí wọ́n ń sọ lè ní ìtumọ̀ kó má ṣe pé gbogbo wọn yóò kàn máa hó wọ̀yọ̀wọ̀yọ̀ ṣáá ni. Ìtorí ẹ̀ ni wọ́n ṣe dá ẹgbẹ́ kan sílẹ̀. Wọ́n sì pe orúkọ ẹgbẹ́ náà ní Lagos Youth Movement. Àwọn 4 tí wọ́n ṣáájú ẹgbẹ́ yìí nígbà náà tí wọ́n sì dá a sílẹ̀ ní dókítà òyìnbó kan J.C. Vaughan, Ernest Ikoli tí a pè ní ọ̀gá àwọn oníròyìn ńlá lẹ́ẹ̀kan tó sì jẹ́ olóòtú ìwé ìròyìn Daily Telegraph, Samuel Akinsanya tó padà wá di ọdẹmọ ìlú Ìṣàrà, àti láyà ńlá kan H.O. Davis. Lóòótọ́ ni ẹgbẹ́ náà ń jẹ́ orúkọ Èkó, ṣùgbọ́n ẹgbẹ́ gbogbo àwọn ọ̀dọ́ tó wà ní Nàìjíríà ni. Ohun tó sì fà á nìyí tí wọ́n fi yí orúkọ ẹgbẹ́ náà padà sí Nigerian Youth Movement lọ́dún 1936. Yàtọ̀ sí àwọn ará ilẹ̀ Haúsá tí wọn kò sí níbẹ̀, kò sí ẹ̀yà míì tí kò wà níbẹ̀. Ó kàn ṣe pé àwọn Yorùbá ni aṣáájú ẹgbẹ́ náà nítorí àwọn ni wọ́n mọ̀wé jù, àwọn gan-an ni wọ́n sì ń ja ìjà náà jùlọ. Nígbà tí wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀, Ìbàdàn ni Awólọ́wọ̀ wà tó ti ń ṣiṣẹ́ ìròyìn gẹ́gẹ́ bí aṣojú ìwé ìròyìn Daily Times. Nítorí bẹ́ẹ̀ ni kò ṣe ṣòro fún láti di ọmọ ẹgbẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Nígbà tí ẹgbẹ́ náà yóò sì fi ìdí múlẹ̀ lọ́dọ̀ wọn, ó ti kúrò nídìí iṣẹ́ ìròyìn, ó ti di akọ̀wé ẹgbẹ́ àwọn onímọ́tò. Òun gan-an ló sì jí ẹgbẹ́ àwọn onímọ́tò yìí dìde nítorí ẹgbẹ́ náà ti kú tẹ́lẹ̀. Bí ẹgbẹ́ Nigerian Youth Movement sì ti ń dé Ìbàdàn yìí, òun náà lakọ̀wé wọn. Nígbà tó fi iṣẹ́ òwò mọ́tò sílẹ̀ ló tún di oníṣòwò kòkó. Òun náà pẹ̀lú àwọn kan ni wọ́n dá ẹgbẹ́ àwọn oníkòkó sílẹ̀. Òun náà sì ní akọ̀wé wọn. Nítòdodo òun gan-an lẹ̀mí àwọn ẹgbẹ́ náà nìbàdàn. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ṣètò ìyanṣẹ́lódì. Ó ṣèkan nígbà tó ń ṣe akọ̀wé àwọn ẹgbẹ́ onímọ́tò tí àwọn onímọ́tò dá iṣẹ́ sílẹ̀ tí kò sí mọ́tò tí yóò kó ẹrù òyìnbó kankan. Lọ́dún 1937 ni nígbà tí Awólọ́wọ̀ jẹ́ ọmọ ọdún 26 péré. Ohun tó ṣẹlẹ̀ ni pé owó tí ìjọba òyìnbó ń san fún iléeṣẹ́ mọ́tò tó bá jẹ́ àwọn òyìnbó ló ní wọ́n pọ̀ ju iye èyí tí wọ́n ń san fún iléeṣẹ́ àwọn èèyàn dúdú lọ. Ọjọ́ 7 ni wọn kò fi ṣiṣẹ́ o. Nígbà tó ń ṣe akọ̀wé ẹgbẹ́ àwọn oníkòkó pàápàá ní àwọn òyìnbó takú pé àwọn kò ra èkùrọ́ àti epo pupa. Lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ sọ pé kí gbogbo àgbẹ̀ lọ máa gbin igi ọ̀pẹ nítorí kò sí iye epo àti èkùrọ́ tí wọ́n ṣe tí yóò tó àwọn láti rà lẹ́ẹ̀kan. Ọ̀rọ̀ náà gbé Awólọ́wọ̀ àti àwọn ìjọba òyìnbó kọlu ara wọn nìbàdàn nítorí àwọn òyìnbó náà mọ̀ pé òun ni gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà gbójúlé. Eléyìí ni ò jẹ́ kó nira rárá fún Awólọ́wọ̀ láti di akọ̀wé ẹgbẹ́ Nigerian Youth Movement ẹ̀ka ti Ìbàdàn. Iṣẹ́ ẹgbẹ́ náà sì máa ń gbé wá sí Èkó ní gbogbo ìgbà. Yàtọ̀ sí iṣẹ́ akọ̀wé tó ń ṣe yìí, ohun tó túbọ̀ jẹ́ kí Awólọ́wọ̀ gbajúmọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ náà ni àwọn ohun tó máa ń kọ sínú ìwé ìròyìn nípa òyìnbó àti nípa ẹgbẹ́ wọn, pẹ̀lú bó ṣe máa ń sọ̀rọ̀ ní gbangba nígbà tí wọ́n bá wà ní ìpàdé ńlá.
níbi ìwé kíkọ àti ìpàdé ẹgbẹ́ yìí ní òun àti Ládòkè Akíntọ́lá ti pàdé ara wọn. ìdí ni pé ó fẹ́rẹ̀ jẹ́ àwọn méjèèjì náà ní ọ̀dọ́mọdé tó gbóná jù nínú ẹgbẹ́ náà tí wọn kì í ṣe ọmọ Èkó tàbí ẹni tí wọ́n bí sílùú náà nínú ẹgbẹ́ wọn. bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ tíṣà ní Akíntọ́lá ń ṣe, bó sì ti wà níléèwé tó jẹ́ ti àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, síbẹ̀ ìwé kíkọ òun náà gbóná, èdè òyìnbó rẹ̀ sì le gan-an. òun náà sì ti ka oríṣiríṣi ìwé tó ti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. yàtọ̀ sí èyí, òun náà ti pẹ̀lú àwọn kan dá ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ sílẹ̀. òun náà sì ni akọ̀wé wọn. bẹ́ẹ̀ ló tún jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ àwọn tíṣà Baptist. ẹgbẹ́ náà sì jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nàìjíríà nígbà náà. Akíntọ́lá ni olóòtú ìwé ìròyìn àwọn Baptist, ìyẹn Baptist Today. nítorí bẹ́ẹ̀ oníròyìn ńlá lòun náà, bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ tíṣà ló ń ṣe. kò sì sí ìgbà kan tí àwọn èèyàn kò ní ka àwọn ohun tó bá kọ nínú àwọn ìwé ìròyìn. àwọn èèyàn sì mọ̀ pé ẹnìkan wà nínú ẹgbẹ́ Nigerian Youth Movement tí wọ́n ń pè ní Ládòkè Akíntọ́lá. nígbà tí wọ́n dá ẹgbẹ́ Nigerian Youth Movement yìí sílẹ̀, wọ́n ní ìwé àtìgbàdégbà kan tí wọ́n ń tẹ̀ jáde. sáfíìsì ni wọ́n ń pe orúkọ ìwé náà. àwọn ọmọ ẹgbẹ́ nìkan ni ìwé náà kọ́kọ́ wà fún. nínú ẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n mọ̀ dí ọ̀rọ̀ bíi Awólọ́wọ̀ àti àwọn oníròyìn bíi Akíntọ́lá ti máa ń kọ èrò ọkàn wọn sí, tí wọ́n sì máa ń rí bí bú àwọn òyìnbó dáadáa. bí ọmọ ẹgbẹ́ ṣe ń pọ̀ sí ni wọ́n kúkú sọ ìwé náà di ìwé ìròyìn ojoojúmọ́. ìwé náà ló sì di Daily Service tí wọ́n ń tẹ̀ jáde. níbẹ̀ ni ààyè sì ti gba àwọn akọ̀wé wọ̀nyí. oníkálukú sì ní àsìkò tó ń kọ èrò rẹ̀ jáde. ohun tí iṣẹ́ náà fi yàtọ̀ díẹ̀ ni pé gbogbo ohun tí wọ́n ń kọ nígbà náà kì í ṣe àkọgbowó o, wọ́n kàn ń kọ fún ìlọsíwájú ẹgbẹ́ wọn ni. ṣùgbọ́n nígbà tí Akíntọ́lá fi iṣẹ́ tíṣà sílẹ̀ tó sì di akọ̀ròyìn tó wá jẹ́ Daily Service, ìwé ìròyìn ẹgbẹ́ wọn ló ń bá ṣiṣẹ́ tí kò sì pẹ́ rárá tó fi di olóòtú níbẹ̀. òun pẹ̀lú àwọn Awólọ́wọ̀ túbọ̀ súnmọ́ ara wọn dáadáa kó tó di pé Awólọ́wọ̀ lọ kàwé nílùú òyìnbó. bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ náà ti fọ́ kó tó padà dé, ṣé ẹgbẹ́ náà ti dàrú láti ọdún 1941 nítorí ìjà kan tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ náà tí wọ́n ń wá ẹni tí yóò lọ ṣojú ẹgbẹ́ wọn fún agbègbè Èkó nínú ìjọba òyìnbó ìgbà náà, tí ètò ìdìbò náà sọ àwọn olórí ẹgbẹ́ náà di ọ̀tá ara wọn. síbẹ̀ ìwé ìròyìn náà ń bá iṣẹ́ rẹ̀ lọ. àwọn Awólọ́wọ̀ sì ń gbìyànjú láti yí ẹgbẹ́ náà padà kó má kú tán. ìgbà kan sì wà tó ṣe pé ẹgbẹ́ ti àwọn Awólọ́wọ̀ nìbàdàn nìkan ló kù tó jẹ́ ojúlówó ẹgbẹ́ Nigerian Youth Movement. nítorí ipò yìí, gbogbo ìgbà ni Awólọ́wọ̀ ń sọ̀rọ̀, níwọ̀n ìgbà tó ṣe pé òun ni agbẹnusọ àti akọ̀wé ẹgbẹ́ náà. òun ló sì wà nídìí ètò láti tún ẹgbẹ́ náà jí dìde padà. bó bá ti sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Akíntọ́lá pàápàá ń gbé e jáde nínú ìwé ìròyìn ẹ̀, nígbà tó ṣe pé òun ni olóòtú Daily Service tí ìwé ìròyìn náà sì jẹ́ ti ẹgbẹ́ wọn. yàtọ̀ sí èyí, kinní kan tún wà tó so Akíntọ́lá àti Awólọ́wọ̀ papọ̀ nígbà náà. ìyẹn náà ni pé àwọn méjèèjì ní ẹnìkan tí wọ́n jọ kórìíra. ẹni náà sì ni Nnamdi Azikiwe. Akíntọ́lá kórìíra Zik, Awólọ́wọ̀ náà sì kórìíra ẹ̀. ohun tó jẹ́ kí wọ́n kórìíra ọkùnrin náà sì ni pé òun gan ló jẹ́ kí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ náà, Nigerian Youth Movement, fọ́ pátápátá. kí ọkùnrin náà tó dé láti ìlú òyìnbó lọ́dún 1937 ní àwọn ọ̀dọ́ yìí ti dá ẹgbẹ́ yìí sílẹ̀. nígbà tó sì dé ló darapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀hún. inú gbogbo ọmọ ẹgbẹ́ ló dùn pé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn, nítorí òun ló kàwé jùlọ nínú àwọn ọ̀dọ́ nígbà náà. òun ló sì mọ iṣẹ́ ìròyìn jùlọ. bó sì ṣe dé ló ti dá ìwé ìròyìn tiẹ̀ sílẹ̀. ṣùgbọ́n kinní kan bá sì kì jẹ́, yẹn náà ni ìwà ẹlẹ́yàmẹ̀yà. ọkùnrin náà fẹ́ kó máa gbé àwọn Ìgbò lórí àwọn ọmọ Yorùbá. kódà nígbà tó ṣe pé àwọn ọmọ Ìgbò náà kò súnmọ́ àwọn ọmọ Yorùbá yìí rárá ní ti ìmọ̀ àti ní ti ohunkóhun. bí ọmọ Ìgbò kan bá ń lọ sí iléèwé nílùú òyìnbó, Azikiwe yóò gbé e jáde nínú ìwé ìròyìn ẹ̀, yóò sì pọ́n ẹni náà lé dáadáa, yóò sì parí ọ̀rọ̀ ẹ̀ pé àwọn Ìgbò kò ní pẹ́ gbàjọba ní Nàìjíríà yìí. bó bá wá ṣe ọmọ Yorùbá kan ló gba àmì ẹ̀yẹ tó kàwé tó gba oyè ńlá nílùú òyìnbó yìí kan náà, ẹ̀yìn ìwé ní Zik yóò kọ sí, yóò sì rọra sọ bí ẹni pé ohun gidi kan kọ́ ló ṣẹlẹ̀. lọ́jọ́ kan, àwọn ọmọ iléèwé Christ the King College CKC wá láti Onitsha,
wọ́n wá bá àwọn ẹlẹgbẹ́ wọn ní St Gregory gbá bọ́ọ̀lù lẹ́kọ̀ọ́. Àwọn CKC láti Onitsha yìí sì na àwọn ọmọ St Gregory pẹ̀lú ayò 5-4. Síkì sì fi odidi ojú ìwé kan kọ ọ̀rọ̀ náà, ó sì gbé e sínú ọ̀rọ̀ olóòtú, ó sì fi gbogbo Yorùbá ṣe yẹ̀yẹ́. Ó sì sọ pé ohun tó ṣẹlẹ̀ yìí fi hàn pé àwọn Ìgbò kò ní pẹ́ kápá àwọn tí wọ́n ń pe ara wọn ní aṣáájú nílẹ̀ yìí. Kò ju oṣù méjì lẹ́yìn ìyẹn lọ, nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ Onitsha yìí kan náà tún wá bá àwọn ọmọléèwé Ìbàdàn kan gbá bọ́ọ̀lù. Níbẹ̀ lomi sì ti tẹ̀yìn wọ ìgbín lẹ́nu fún wọn. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù iléèwé Olúbàdàn làwọn CKC láti Onitsha yìí wá bá gbá, ṣùgbọ́n wọ́n fẹnu wọn gbolẹ̀ nìbàdàn. Wọ́n sì kìlọ̀ fún wọn pé pàlàpàlà tí wọ́n dánwò lẹ́kọ̀ọ́ kí wọ́n má gbìyànjú irú ẹ̀ lọ́dọ̀ àwọn. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fúnra ẹ̀ ló kọ ìròyìn náà ránṣẹ́ sí Daily Service àti African Pilot. Bó sì tilẹ̀ jẹ́ lójú ẹsẹ̀ tí Akíntọ́lá ti gba ìwé náà ní ìwé ìròyìn yìí ti gbé e jáde lọ́jọ́ kejì. Ìwé Àsíkìwé kò wí kinní kan nípa ẹ̀, àfi nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà bú wọn pé ṣé wọn ò rí bọ́ọ̀lù tí wọ́n gbá nìbàdàn ni àbí wọn ò sí nílé. Nígbà náà ni Síkì tó jẹ́ kí wọ́n gbé ìròyìn náà sí ẹ̀gbẹ́ kékeré kan lẹ́yìn ìwé ìròyìn ẹ̀ African Pilot yìí. Nítorí àwọn ìwà yìí, àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ àgbàlagbà mọ̀ pé Àsíkìwé ń wá gbogbo ọ̀nà láti gbé Ìgbò gun orí àwọn Yorùbá ni, ṣùgbọ́n wọn kò fẹ́ bá a jà. Bẹ́ẹ̀ ni wọn kò fẹ́ ṣe ohun tó lè máa mú àwọn òyìnbó rò pé àárín àwọn ti dàrú. Àwọn ọ̀dọ́ bíi Awólọ́wọ̀ pẹ̀lú àwọn Akíntọ́lá nìkan ní kò rí ohun tó ṣe tí àwọn kò lè sọ ojú abẹ ní kò ṣáà o, kí wọ́n sì kìlọ̀ fún un pé kó má ṣe irú ẹ̀ mọ́ rárá. Nítorí pé ohun tí yóò fọ ẹgbẹ́ náà ló ń ṣe, ìyẹn ni wọ́n ṣe rò pé dandan ni kí àwọn sọ̀rọ̀ fún un. Gẹ́gẹ́ bí wọ́n sì ṣe rò ó lọ̀rọ̀ náà padà rí. Ìwà ẹlẹ́yàmẹ̀yà Àsíkìwé yìí ló fọ́ ẹgbẹ́ Nigerian Youth Movement, tí ẹgbẹ́ náà kò sì gbérí mọ́. Nídìí èyí, ní gbogbo ìgbà tí Awólọ́wọ̀ àti àwọn èèyàn ẹ̀ ń làkàkà láti rí i pé ẹgbẹ́ náà dìde nìbàdàn, tí Akíntọ́lá náà wà lẹ́kọ̀ọ́ tó ń ṣe èyí tó lè ṣe, ẹni tí gbogbo wọn jọ mọ̀ ní ọ̀tá ní Nnamdi Àsíkìwé. Ọ̀pọ̀lọpọ̀ ìpàdé àtúnṣe ni Awólọ́wọ̀ pè sí Ìbàdàn, kò sì sí èyí tó pè tí Akíntọ́lá pàápàá kì í wá. Pàápàá ìpàdé tó bá ti jẹ́ lórí bí wàhálà inú ẹgbẹ́ náà yóò ṣe parí, tí àwọn yóò sì máa ṣe ẹgbẹ́ náà lọ, tí àwọn yóò sì yẹra fún irú àwọn èèyàn bí Àsíkìwé pátá ni. Ṣùgbọ́n gbogbo ìpàdé náà kò sí èyí tó yanjú ọ̀rọ̀ yìí, bó tilẹ̀ jẹ́ pé àwọn èrò máa ń pọ̀ níbẹ̀ dáadáa. Àsìkò kan sì wà tí wọ́n dá ìgbìmọ̀ kan sílẹ̀. Ernest Ikoli ní alága, Awólọ́wọ̀ ní akọ̀wé, Akíntọ́lá àti H.O. Davis sì jẹ́ ọmọ ìgbìmọ̀ náà. Òyìnbó kan tó ń bọ̀ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ilẹ̀ Gẹ̀ẹ́sì ìgbà náà ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀. Àwọn mẹ́rin yìí náà ni wọ́n sì ṣètò ìwé tí wọ́n gbé fún un lórúkọ ẹgbẹ́ wọn, tí wọ́n sì sọ pé ohun tí Nàìjíríà ń fẹ́ nìyẹn o. Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó ṣá, kínní náà kò lójú àtúnṣe títí tí Awólọ́wọ̀ fi lọ sílùú òyìnbó nínú oṣù kẹjọ ọdún 1944. Ìwé ló lọ kà láti di lọ́ọ̀yà. Nígbà tó dé ọ̀hún tó ronú lórí ọ̀rọ̀ Nàìjíríà tó sì rí pé ohun tó kúkú dáa jù níwọ̀n ìgbà tí Àsíkìwé ti dá ẹgbẹ́ àwọn ọmọ Ìgbò sílẹ̀ lẹ́yìn tí wọ́n ti dá ẹgbẹ́ gbogbo Nàìjíríà rú, tí àwọn ọmọ ilẹ̀ Haúsá náà sì ti ń kó ara wọn jọ lórúkọ àwọn èèyàn tiwọn. Ohun tó kù ni kí Yorùbá náà ní ẹgbẹ́ tirẹ̀. Ohun tó jẹ́ kó ronú báyìí ni pé kò sí ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ fún ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà kò sọ̀rọ̀ níṣọ̀kan rí. Ọ̀tá ni àwọn ọmọ Yorùbá sì máa ń bá ara wọn ṣe. Èyí tí wọ́n ń bá ara wọn ṣe pàápàá ju èyí tí Ìgbò àti Haúsá ń bá wọn ṣe lọ. Bẹ́ẹ̀ ni Awólọ́wọ̀ ronú lọ́dún náà lọ́hùn-ún. Ohun tó mú un pé àwọn kan jọ nílùú òyìnbó náà rèé. Wọ́n sì ronú lórí ẹgbẹ́ kan tí wọn yóò dá sílẹ̀. Wọ́n sì jókòó sílé ọkùnrin akẹ́kọ̀ọ́ kan tí òun náà wà nílùú òyìnbó níbẹ̀, ẹni tí orúkọ ẹ̀ ń jẹ́ Òní Akérèlé. Níbẹ̀ ni wọ́n sì ti dá ẹgbẹ́ ọmọ Odùduwà sílẹ̀. Àwọn tí wọ́n tún jọ wà níbẹ̀ ni Abíọ́dún Akérèlé, Akíntọ́lá Williams àti Ayọ̀túndé Róṣìjí. Níbẹ̀ ni wọ́n ti ṣe àgbékalẹ̀ ohun tí wọ́n fẹ́ fún Yorùbá àti bí àwọn ọmọ Yorùbá yóò ṣe lè máa ṣe àkóso ayé wọn ní Nàìjíríà tí wọn ò fi ní jẹ́ èrò ẹ̀yìn láyé wọn. Ohun tí ẹgbẹ́ náà fẹ́ ṣe gan ni ìgbéga àṣà àti ìṣe àwọn Yorùbá, kó sì tún mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ àwọn ọmọ wọn. Kí á ní ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tó wà ní London nígbà náà gba ẹgbẹ́ náà wọlé, wọ́n sì di ọmọ ẹgbẹ́. Bí wọ́n ti ń ṣe ẹgbẹ́ náà nílùú òyìnbó ni wọ́n ránṣẹ́ sí àwọn ọba àti àwọn ìjòyè ní Nàìjíríà náà kí wọ́n lè mọ ohun tó ń lọ. Ẹgbẹ́ náà sì fẹsẹ̀ rinlẹ̀ dáadáa.
ṣùgbọ́n nígbà tí Awólọ́wọ̀ kàwé tán ní ọdún 1946 tó padà sílé, ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ sí í kú díẹ̀díẹ̀. Kò sí ẹni tó ní àwọn ápọn irú èyí tí Awólọ́wọ̀ ní láti gbé ẹgbẹ́ náà ró. Lọ́dún 1946 yìí náà ni Ládòkè Akíntọ́lá pàápàá dèlú òyìnbó. Kò sì pẹ́ tó fi wọ inú ẹgbẹ́ náà tó sì jí dìde padà. Òun àti àwọn bíi Ayọ̀ Ògúnṣẹ̀yẹ, Àdìsá Akínlóye, Ẹ̀sọ̀ Agúnbí Adébámiṣé, Ayọ̀délé Òkúsàgà àti Dókítà Akérèlé ni wọ́n jọ ṣiṣẹ́ náà. Ẹgbẹ́ náà sì tún jíǹde. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá nílùú òyìnbó sì tún wà níṣọ̀kan. Bí Awólọ́wọ̀ ti dé Nàìjíríà lòun náà tún bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn kan lẹ́kọ̀ọ́ sì dá ẹgbẹ́ náà sílẹ̀ nínú oṣù keje ọdún 1947. Ẹgbẹ́ ọmọ Odùduwà náà ni o, ìyẹn ẹ̀ka tèkó. Nígbà náà ni Awólọ́wọ̀ tún bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀. Ó sì súnmọ́ àwọn tí wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀ lẹ́kọ̀ọ́ láti túbọ̀ sọ èròǹgbà ẹgbẹ́ náà fún wọn. Bẹ́ẹ̀ ni wọ́n pa iṣẹ́ náà pọ̀ tí wọ́n sì kọrí sí Ilé Ifẹ̀ nínú oṣù kẹfà ọdún 1948. Bẹ́ẹ̀ ni wọ́n dá ẹgbẹ́ ọmọ Odùduwà sílẹ̀ ní Nàìjíríà lójú gbogbo àwọn ọba àti ìjòyè. Awólọ́wọ̀ ni akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ náà. Ẹgbẹ́ yìí ni wọ́n sì fi kó àwọn ọmọ Yorùbá jọ títí di ọdún 1950 nígbà tí ètò bẹ̀rẹ̀ láti dá ẹgbẹ́ òṣèlú Action Group sílẹ̀. Lọ́dún 1950 ni Akíntọ́lá kàwé tirẹ̀ tán ní London tí òun náà padà sílé. Kò sì sí ìṣòro kan fún láti wọ ẹgbẹ́ tí Awólọ́wọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ nígbà tó ṣe pé ẹgbẹ́ yìí lòun náà ń ṣe níbi tó ti ń bọ̀ lọ́hùn-ún, tó sì ṣe pé kò sí ohun tó ń lọ nílé tí kì í gbọ́. Bó ti dé ló lọ sí Ògbómọ̀ṣọ́ láti lọ kí àwọn èèyàn rẹ̀. Nígbà tó sì ń darí bọ̀, ilé Awólọ́wọ̀ nìbàdàn ló darí sí. Níbẹ̀ ló sì dúró fún bí ọjọ́ méjì mẹ́ta tí wọ́n jọ sọ gbogbo ohun tó ń lọ fúnra wọn. Bẹ́ẹ̀ lọ̀rẹ́ àwọn méjèèjì sì pọ̀ tó nígbà náà débi pé àwọn ọmọ wọn pàápàá máa ń lọ sílé ara wọn láti lọ ṣe ọludé tàbí láti ṣeré. Ohun tó fà á nìyẹn tó ṣe pé nígbà tí Akíntọ́lá wọ̀lú kò síbòmíì tí ó yà sí ju ẹgbẹ́ tí gbogbo wọn ti jọ ń ṣe lọ. Bẹ́ẹ̀ lòun pẹ̀lú Awólọ́wọ̀ tún pàdé ara wọn. Wọ́n pàdé tán wọ́n sì di ìkan náà. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà? Kí ló fàjà gan-an? Ẹ pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń ṣe àtúpalẹ̀ àti àkọsílẹ̀ ìtàn Ládòkè Akíntọ́lá, Ààrẹ Ọ̀nà Kakanfò àti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bí wọ́n ti ṣe pàdé fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.